tún rédíò owó ti àti pé ó tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́rin sùn lẹ́ka jáde lọ ó tún ẹfẹ̀. ẹ kú kalẹ̀ sáà o. ẹ kú kalẹ̀. ẹ fún wa for the record ẹ dárúkọ nípa àwọn alẹ́. orúkọ mi ni wòlíì Ọlákúnlé Fálẹ́yìmí tá a mọ̀ sí Arẹ́rìn Àgbáyé, olùdásílẹ̀ Mountain of Blessing and Miracle Church of Christ. bàbá tá a bá ń sọ nípa ohun tó ṣẹlẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún yìí nígbà tí bàbá fẹ́ gun inú mọ́tò péjì wọn agbára kọ́ wọn lẹ́sẹ̀, ṣé eléyìí ló tiẹ̀ ní spiritual intonation tó ní ọ̀rọ̀ ẹ̀mí nínú àbúkọ̀ wáyé bẹ́ẹ̀, àti pé àwọn tó wá lọ sórí ẹ̀rọ alátagbà tó ń fi bàbá ṣe ẹ̀yẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. nípa àdúrà wa gbà àmín àtàwọn tó ń gbọ́ wa nílé lóko, àdúrà wa gbà àmín àtẹ̀yìn náà tẹ́ rẹ́kọ́dù ẹ̀yà máa ṣẹlẹ̀ nínú ayé yìí. àmín. àpẹẹrẹ ni lórí ìṣubú tí Bọ́lá Ahmed Tinubu ṣubú, àpẹẹrẹ ni torí pé nígbà tí òun ni gómìnà tó bẹ̀rẹ̀ June 12 election, June 12 celebration, nígbà tó ti ń celebrate ẹ̀ ń gbà yẹn ni Ọlọ́run ti sọ pé ká máa sọ fún pé ìbínú òun ni pé wọ́n fẹ́ sọ Abíọ́lá d'Ọlọ́run pé òun lọ́ba tó ń ṣe gbogbo nǹkan títí tó ń fi ń ṣe là ń sọ là ń repeat ẹ̀ ní pépà mọ́ gbogbo ẹ̀. ìgbà tó tó declare fún Democracy Day a tún sọ pé ìbínú Ọlọ́run ni, so kó lè mọ̀ torí òun ni a ti tẹ̀tì ẹ̀ tó bẹ̀rẹ̀ kó lè mọ̀ pé June 12 election yẹn ẹni pé kò ṣẹlẹ̀ lórí Buhari, June 12 celebration yẹn kó lè mọ̀ pé ìbínú Ọlọ́run ni lọ́lọ́run fi yí yẹn ló fi ṣubú lulẹ̀ yẹn. lẹ́yìn náà Ọlọ́run ń sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó ń bẹ̀ tẹ́lẹ̀ mi bá bọ́ síbẹ̀ wọn ò ní gbúrò nǹkan tó ń pè ní June Democracy Day mọ́, June 12 for the Democracy mọ́, o máa kó pátápátá tó hàn ní gbúrò ẹ̀ títí láéláé mọ́. Ọlọ́run fọwọ́ sí báyìí bá ṣe bẹ́ẹ̀ láti sọ nígbà tó ti bẹ̀rẹ̀ láti ń sọ ẹ̀yin náà rìkọ́dẹ̀ láláròyé nígbà yẹn náà tó ti ń ṣe lẹ́kọ̀ọ́ ń bí. bẹ́ẹ̀ àti ṣe láti sọ pé ìbínú Ọlọ́run ni kọ́ ló máa wo pépà nígbà tó ní YouTube náà gbà tó ayé YouTube náà tún dé àtúnṣọ pé ìbínú Ọlọ́run ni tọ́lá wọ́n fẹ́ sọ wọ́n sọ Abíọ́lá di Ọlọ́run, wọn ò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju Ọlọ́run lọ. Ọlọ́run ọba ń tiẹ̀ wọn kì í fọ́ ogún kò fórogún pé kẹ́nìkan kẹ́ máa praise ẹnìkan ju Ọlọ́run lọ. Ọlọ́run ló mọ gbogbo ẹ̀, Abíọ́lá ò ṣe wọlé Ọlọ́run ló mọ̀, Ọlọ́run ló ṣe gbogbo nǹkan. So asọ́ngbà yẹn pé wọ́n fẹ́ sọ di Ọlọ́run tó wọ́n fẹ́ máa sìn. sọ̀rọ̀ bá wọn bọ́lá fún ni bí aka bọ́lá fún ẹ ti sọ́jú Ọlọ́run pé òun gan-an ni tó bá débẹ̀ òun gan-an ló máa ṣe nǹkan, kò sẹ́ni tó ń ṣe nǹkan wọ Ọlọ́run ọba ni. tó o bá wà nípò tó bá succeed fún ẹ Ọlọ́run gbà fún ẹ ni, Ọlọ́run wà lẹ́yìn ẹ ni. tí Ọlọ́run ò bá gbà fún ẹ bó bọ́ sípò tó fi ìlú fi gbogbo ẹ̀ wọ́bẹ̀ kò ní ìjọba ní òní dáa bó jẹ́ ọba ló jẹ́ bọ́lọ́run bá fọwọ́ sí pé Ọlọ́run ló yàn ẹ́ ló fọwọ́ sí ìlú òní rọgbọ lákòókò náà wọn máa pariwo ni. ẹ lọ bèrè 3 in the olden days ló ti bẹ̀rẹ̀ kì í ti kó ṣiṣẹ́ bẹ̀rẹ̀. so Ọlọ́run ló ń ṣèjọba kì í ṣàwa ẹ̀dá bí tẹ́ máa fi mọ̀ pé Ọlọ́run ní agbára ju gbogbo wa ní pò ló ń ṣe gbogbo nǹkan. tẹ́ ẹ bá sùn nígbà tẹ́ ẹ sùn nílé ní kílẹ̀ mọ̀ àtẹ̀ntó lóògùn àtẹ̀ntó lágbára àtẹ̀ntó làdìjẹ̀nù kò ní rántí nígbà tó bá wá jí bí tó aṣọ bọ̀ra ibi tó bá wà ọ̀tọ̀ ló ti máa bá lẹ́yìn àwa tó bá yẹ̀pẹ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ọ̀sẹ̀ tó ti fọ̀ yẹn torí pé yẹ̀pẹ̀ ni wá yẹ̀pẹ̀ yẹn á máa jáde àwa tó bá lórí ẹ̀. ìyá aṣá bá yẹ̀pẹ̀ lórí bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ sílẹ̀ ẹ bá fọ gbogbo ẹsẹ̀ tẹ bá jí ẹ bá yẹ̀pẹ̀ torí pé yẹ̀pẹ̀ ni wá yẹ̀pẹ̀ náà la máa padà sí. so nǹkan tọ́lọ́run sọ fún nìyẹn yóò ti yé sìn ìbínú Ọlọ́run sọ pé ìbínú òun ni òun ló dẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run wá fi yé pé kó mọ̀ pé ìbínú òun ni pé lẹ́yìn yẹn wọn ò ní gbúrò June 12 fún celebration of democracy mọ́. abágbàdúrà nǹkan tàbí kò sí àdúrà tẹ́lẹ̀ gbà o lè lágbára di Ọlọ́run. ọjọ́ wa lọ́n lè mú gẹ́gẹ́ bí Democracy Day. tó bá yá nǹkan tí wọ́n ayé padà tó bá yá ilé tí wọ́n sì ń ṣe eré ni àwọn youth àwọn wọ́n bọ̀ wá rúlù ìjọba. àwọn ọ̀dọ́ ń bọ̀. àwọn ọ̀dọ́ náà ni ẹni tí a pè ní mẹsàáyà náà ọ̀dọ́ náà ni èyí ṣe arúgbó ẹ̀bẹ́ ni so tó bá dìgbà
a ti sọ mẹsáyà sì tún láì jẹ́ pé ẹni yẹn wá nǹkan a ti ṣàlàyé fún yín pé set up táwọn set up fún òun náà lò kó ń bọ̀ lọ́lọ́run sọ pé kó sí sẹ́yìn àwọn tó bá bọ́ sílẹ̀ kan forí ko wọ́n máa gbègbè àwọn ló máa forí ko gbogbo nǹkan tó wà mẹ́ tó ń gbà tó wọn bá fẹ́ wá ẹ̀rí pé wọn ò ní ṣépè fún wọn máa ṣàdúrà fún mi. pọ̀ nínú nǹkan tí ẹ ti sọ sẹ́yìn náà ni pé kí Nàìjíríà tó lè tòrò ó tó lè rọgbọ á di 2025. Àsọgbà yẹn 2025 tábà sọ àwa sọ pé tí ìránṣẹ́ yẹn bá bọ́ síbẹ̀ ni kẹ́ ẹ máa dìá lọ́dún méjì. lẹ́yìn ọdún méjì o. lẹ́yìn ọdún méjì nígbà tó ń bá ń rúlù ni lásọ ṣùgbọ́n Ọlọ́run tí wáyé padà ń sìn pé gbogbo setup wọn fẹ́ kó jáde àwọn tó ti wà burúkú àwọn fòtítọ́ Nàìjíríà òtítọ́ yẹn kápá ìjọba so ó nígbà tó bá jáde ti sọ pé tí ò bá jókòó sórí ìjókòó yẹn pé Nàìjíríà ò ní rọgbọ gbogbo àgbáyé á máa dàrú ṣé kì í dàrú oríṣiríṣi orílẹ̀-èdè á máa dàrú ó nígbà tó bá dé á sọ pé gbogbo àwọn àgbáyé ló máa wárí fún àti sọ bó ṣe rí nìyẹn. bàbá lè ní a rí pé epo tún ti wọ́n báyìí èmi tí mo bá ń sọ̀rọ̀ gan agbọ́n àwọn ti jí kó lélẹ̀ tí mo wépo káàkiri bàbá eléyìí náà ṣe bá ṣe mọ bá lọ rèé kí lọ́nà àbáyọ. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn kan wà wọ́n para wọn lòdìṣẹ́ Ọlọ́run àwọn ọkọ ní mùsùlùmí ní Kristẹ wọn làwọn gbàdúrà fún Nàìjíríà kò sí nǹkan tó ṣe Nàìjíríà mo sọ kọjá pé Ọlọ́run sọ pé àlùmọ́nì àwọn orílẹ̀-èdè tí mo ti ń sọ láti 1992 pé Ọlọ́run sọ pé kí n má gbàdúrà fún Nàìjíríà kí n má bá wọn gbàdúrà fún Nàìjíríà tí n bá dé church kan bá náà gbàdúrà fún Nàìjíríà máa jáde síta ni kò sí nǹkan tó ṣe Nàìjíríà ó láàrùmọ́nì àwọn orílẹ̀-èdè àwọn ìlú tí ò ní àrùmọ́nì Nàìjíríà ó náà bẹ̀ sí máa rí wọ́n dẹ̀ rí àwa Nàìjíríà àwa tó wà ń bẹ̀ ní nǹkan ṣe o kò sí nǹkan tó ṣe Nàìjíríà ó dàbí kí wọ́n sọ pé Aláàfin Ọ̀yọ́ kú kì í ṣe Aláàfin Ọ̀yọ́ ló kú o Lámídì ló kú Aláàfin Ọ̀yọ́ wà ń bẹ̀ títí ayé títí bó wà ń bẹ̀ títí ayé ni Aláàfin Ọ̀yọ́ kì í kú bó ṣe ní nìyẹn kò sí nǹkan tó ń ṣe Nàìjíríà àwa fúnra wa là ń fìyà ń jẹra wa là ń bára wa jà láàrin good leaders kò sí honest kò sí leader olótìtọ́ kò dẹ̀ sí leader sọ fún pé àwọn mẹ́kùnkùn ló ń da orílẹ̀-èdè rú gbogbo àwọn tó ṣe lùlù Nàìjíríà múkùn àwọn ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n so bó ṣe ní òun lọ́lọ́run fẹ́ fi gbòdìṣẹ́ Ọlọ́run yẹn dìde tọ́kùn mo sọ fún yín pé ewé ni àwọn ẹlẹ́mìí òkùnkùn so mókè tó ń fi ń da Nàìjíríà rú ewé ni mo ti sọ fún yín kì í ṣe ni mo ti sọ òun mò ń sọ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run tó bá sọ pé wọ́n fẹ́ gbàdúrà fún Nàìjíríà kò ní ìdàdúrà káàwọn bọ́lọ̀ sọ̀rọ̀ kan já ewé yẹn kan wò rí Nàìjíríà ò ní sẹ́tù. ẹ̀bọ̀bọ̀ ewé yẹn bàbá bolo wà gan. àwọn ẹlẹ́bẹ̀ òkùnkùn ni spiritual something ni so òun ni iṣẹ́ tó òjíṣẹ́ Ọlọ́run yẹn bọ̀ wá ṣe. ǹjẹ́ ìmọ̀ ibi tẹ́wé wà ṣe mọ̀ ibi tó wà. èèyàn Ọlọ́run fi hàn wá a spiritual something ni. ìwé wo ni ìwé àti ewé ṣáà ni. ewé ni. a ti sọ kì í ṣe láti sọ pé ewé náà fi sókè. ìwé ní ìdààmú Nàìjíríà báyìí. bẹ́ẹ̀ ni wọ́n fi dà àwọn ẹlẹ́mìí òkùnkùn ni. ó dìgbà tó bá já ewé yìí. òun ní iṣẹ́ tí Mèsáyà fẹ́ wá ṣe òpọ̀. kò pọ̀. yóò já oṣù mọ̀bí tó wà. bẹ́ẹ̀ ni a já ewé yẹn a dẹ̀ wá ó ní àwọn àdúrà táwọn ọba Nàìjíríà máa ṣe tó bá dẹ̀ ṣe ó dẹ̀ máa ní àwọn kọ̀ọ̀kan tí ó gbọ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ọba yẹn. ṣé ó ti hàn sí Mèsáyà yẹn báyìí pé ewé ló. Ọlọ́run ti yan tẹ̀mẹ́tẹ́ Ọlọ́run bá yẹn nìkan aṣáà bá sọ̀rọ̀. bàbá bó ṣe rí so bó ṣe rí nìyẹn. bàbá bó ṣe rí tí oníwà ń pariwo tí ẹlẹ́yìn náà sọ Mèsáyà tẹ sọ yìí náà ọmọ Nàìjíríà ni o. a ti sọ àná ọmọ ọba ìlú Ọ̀wọ̀ ṣá èlé láti ń sọ ní. tí àwọn èèyàn bá kóra ẹjọ́ tó bá ní ọmọ ọba ìlú Ọ̀wọ̀ dákun ewé tó lọ́mọ tó wà yìí dákun bá wa já àwọn ọba tó lọ bẹ́ẹ̀ pé bá wa pè wọ́n kí ayé rojú kọ́nà kò lè ráyè sọ́wọ́n bá lóò ṣe yóò ṣe. Ọlọ́run ló yàn án kò sọ pé òun fẹ́ ṣe olórí àti sọ fún yín tẹ́lẹ̀ Ọlọ́run ló yàn án Ọlọ́run ló máa kọ̀ntrólù ẹ̀ kì í ṣe pé òun ò sọ pé òun ní interest lórí policy àti ṣe tó bá tó àkókò Ọlọ́run á gbé jáde Ọlọ́run ló fi sípò kì í ṣe pé ó sọ pé òun ń bọ̀ kó wá gba Nàìjíríà sílẹ̀ ni. so ayébẹ̀yì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. tó ti adẹ̀ ti sọ fún yín nígbà tí tó ń sọ pé wọ́n wọlé tó ń sọ pé àwọn kan gbé fọ́tò pé kí ló fà á kíní kankan a ti sọ fún yín pé Ọlọ́run sọ pé òun máa bínú sí ìjọba yẹn adẹ̀ tí wá sọ fún yín nínú ọdún yìí pé ẹni tó bá bí ní January sí February àti sọ orú àdúrà tó lè ṣe tó máa fi ní tiẹ̀ ṣe orí ara yín ni kẹ́ ẹ jàgùn báyé ẹ ṣe máa dá mo ti sọ oṣooṣù fún yín kò sí ẹnìkan kò sí májíìkì kò sí dán kan tí Tinubu lè pa
worst ó máa le torí ọlọ́run ti sọ fún mi léè tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ mọ́ lórí politics ọlọ́run ti sọ pé kí n má sọ̀rọ̀ ju eléyìí tí mo sọ yìí tí bá fẹ́ máa sọ̀rọ̀ ní politics kí n bá ṣe àdúrà sílẹ̀ kí n lọ ṣòṣèlú. ọlọ́run kẹ jáwọ́ nù ẹ̀. bẹ́ẹ̀ ni onítorí pé àwọn dùgbẹ̀dùgbẹ̀ tí àwọn ẹ̀mí òkùnkùn fẹ́ kó máa jábọ́ kí nira máa bórílẹ̀-èdè yìí abẹ̀ sí máa jábọ́. nǹkan tí ọlọ́run bá dẹ̀ fi hàn tí n bá ń rí ọlọ́run ní kí n má sọ nǹkan jáde mọ́ ọ̀rọ̀ politics mo sì lè sọ̀rọ̀ mí o tí ẹ bá jẹ́ pé òṣèlú ni wọ́n fẹ́ ṣe kí n lọ wáṣọ òṣèlú kí n máa sọ nípa òṣèlú kí n máa sọ̀rọ̀ ẹ̀ kí n gbọ́ wọlé rán kí n máa wòran ọ̀rọ̀ àgbà tí ò ṣe láàárọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́ ojú yẹn lọ. àbá kó tó di pé ẹgbẹ́ mẹ́nu kùnú ọlọ́run ti bá ń sọ̀rọ̀ yìí lọ́lọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ má tó ṣe bọ̀ ọ̀rọ̀ sí náà láti bẹ̀rẹ̀ àfi ilé ìtàn sọ yìí ẹ jẹ́ kí n tó bèrè lè láìpẹ́ ni wòlíì kan ó ní pé protest kan yìí ń bọ̀ tó máa ju ti ensas lọ ǹjẹ́ yìí náà rí sà. èmi nǹkan tí ọlọ́run sọ fún mi mo ti sọ fún yín kọjá lọ kì í ṣe ayé tí mo ti sọ láyé Buhari mo ti sọ pé bí Mèsáyà ọba jáde tẹ́lẹ̀ mi bá wọbẹ̀ pé Nàìjíríà yóò ké kó máa pariwo pé mo lè tún sọ pé ìjọba Buhari pé ìjọba Tinubu awards lẹ́ẹ̀méje ju ìjọba Buhari lọ ayé Buhari wọ́n ta kí ọ̀dà gàrí 700 nísìnyí 35 ẹlọ́táǹsì ẹ̀mú ẹ̀tì táwọ́ọ̀sì jù yẹn lọ tí ní nǹkankan gẹ́gẹ́ bọ́lọ́run sọ Nàìjíríà kígbe àti sọ́láyé Buhari sílẹ̀ pé tẹ́lómi bá wọ ọbẹ̀ tí ọmọ ọba ìlú Ọ̀wọ̀ tọ́lọ́run sọ pé èyí tí ò bá wọ ọbẹ̀ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ kó lọ sí YouTube kó lọ wò ó kì í ṣe gbà tí Tinubu débẹ̀ tí ò bá ti jáde tá a pariwo ni àti ìpariwo a sì máa pariwo epo lẹ́sìn ní sọ kò ju yẹn lọ. àbájẹ́ tẹ̀lé afárá. ó jẹ́ sì máa wọ́n gbogbo ẹ̀ sì máa continue sí. ó ti wọ́n already báyìí. kò tí ì wọ́n ṣé tó ti wọ́n sí. kò tí ì wọ́n báyìí. bó ṣe rí nìyẹn. ìdí ẹ̀ láǹfààní láti ti bá ọmọ báyìí lọ́wọ́ ẹ sọ̀rọ̀. ọlọ́run sọ́ni ọlọ́run fi hàn mí ẹni pé bàyẹn a sọ pé Ọbásanjọ́ ó máa ṣe amẹ́ṣọ ẹ̀ kìnnì àṣẹ orúkọ bàbá ẹ̀ nìkan la sọ lọ́jọ́ yẹn pé Joseph nǹkan tó lọ́run sọ fún wa nìyẹn so àwọn míì dẹ̀ ti ń wá lọ́tà àwọn míì ti ń sọ pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ mo ti sọ fún yín àwọn míì ti wá lọ́dún yìí pé ọlọ́run sọ pé àwọn máa ṣe olórílẹ̀-èdè Nàìjíríà bọ̀tọ̀ ọlọ́run tí yẹn identify ẹnì kankan fún mi inú wọn. tọ́lá bá fi ọmọ wọn tó bá fi wọ̀n yìí. tọ́lá bá fi hàn mí tó bá ní kí n sọ ni ọlọ́run tẹ̀ sọ kí n má ti sọ̀rọ̀ nípa òṣèlú mọ́. kí lẹ máa bá sọ tẹ bá ti rí. kí ni o fẹ́ bá sọ. tọ́lá bá fi wọ̀n yìí pé. a máa sọ fún pé o máa gbọ́ kó fọkàn pé ọlọ́run á bá ẹ sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ gbé wá kì í ṣèyàn. sọ̀rọ̀ Nàìjíríà ká má gbàdúrà wọn báyìí kó ká tó máa. kò sí lọ́tọ́ kẹrẹ. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.